ìdíje ṣàmpíọ́nà ẹlẹ́ẹ̀kẹwàá irú ẹ̀ ti wá sópin báyìí o. àwọn akọni méjì nínú eré bọ́ọ̀lù tó jáwé olúborí láti lọ sí ìpele tó kẹ́yìn náà ló fagagbága láàrin Kalkẹ́ FC àti àwọn IBD Boys ní ọ̀rọ̀ náà ti di bóòlù yàgò mi lọ́jọ́ 10 oṣù kẹjọ ọdún 2025 ní ó búrẹ́kẹ́ ní tẹ̀rẹ́ ìgbábọ́ọ̀lù tuntun èyí tó wà ní ayẹyẹ ìlú Ìpòbẹ́ ló gbàlejò náà. lásìkò tó ń ka ọ̀rọ̀ àpilẹ̀sọ ẹ̀ arákùnrin Musiliu Faisal Ebo ó ṣe lálàyé lójú gbogbo àwọn tó wà ní ìkàlẹ̀ nínú eléyìí tó fi sọ nípa àgbékalẹ̀ táwọn ń ṣe pẹ̀lú bí àwọn ṣe ń tẹ̀síwájú nínú ètò náà tó fi pé ẹlẹ́ẹ̀kẹwàá èyí tí wọ́n ṣe. oríṣiríṣi àwọn èèyàn ló ṣe àtìlẹ́yìn fún wọn bí iléeṣẹ́ SCB Lafarge tó ṣe àtìlẹ́yìn tó lọ́rìn tí ìdíje ọ̀hún tó fi wá sí òpin. àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù IBD Boys wọn kò fi gbà rárá fún àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù tí ń ṣe Kalkẹ́ FC lẹ́yìn tí wọ́n fi ègò kan fi bẹ̀rẹ̀ ohun gbogbo tí ìdíje náà sì bẹ̀rẹ̀ sí ní tẹ̀síwájú lẹ́sẹẹsẹ. àgbálù IBD Boys jáwé olúborí o látàrí bí wọ́n ṣe fi ìpele lẹ́ẹ̀kejì sí èyí tí ó sì mú kóhun gbogbo kó palọ́lọ́ lórí pápá ìgbábọ́ọ̀lù ọ̀hún. ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti abẹ́ àṣẹ ìlú Ìsàbà tí a pè ní Kalkẹ́ FC tó ti jà fitafita dé ipò rẹ̀ lásìkò táwa yìí ló ṣe ìpele ẹlẹ́ẹ̀kejì. ìpele ẹlẹ́ẹ̀kejì náà tí wọ́n ṣe ní ẹ̀bùn ọlọ́kọ̀jọ̀kọ̀ bẹ̀rẹ̀ sí ní rọ̀ sílẹ̀ níbi tí ẹgbẹ́ agbábọ́ọ̀lù IBD tí ó gba ife ẹ̀yẹ tí bẹ̀rẹ̀ sí ní dunnú lórí ètò náà tí ó wáyé. àsomọ́ kábíyèsí ọba ilé Ṣíkàmí Adégbọlá Adékíwọ́ tẹ̀bọ̀lẹ̀ ọba ìlú Ìpòbẹ́ wọ́n gba ọ̀rọ̀ sọ láti sọ gbólóhùn tiwọn lórí ìdíje ọ̀hún tí ó wáyé ẹgbọ́rọ̀ tí kábíyèsí ọba ìlú Ìpòbẹ́ sọ. iná mi dùn púpọ̀ gan-an kí iná mi fún dùn nífàlẹ́ kò sí bí balọ̀n bá dojú ẹ̀ oníkan náà ni máa ń ṣe kan ní èyí wá wẹ̀ ni àwọn yé ó gbégbá yókè lónìí àwọn yé kò gbégbá yókè ló bá dijọ́ mi ẹ̀ wọn àtọ́ máa mú ni Ọlọ́run ṣe dáadáa fún wa ìyá ṣe kàn ní já ṣe mọ́. Honorable Sunday Mukaram Ajibade ó ṣe àlàyé lójú gbogbo àwọn tí ó wà ní ìkàlẹ̀ lẹ́yìn tí wọ́n fi sọ èròǹgbà àwọn àti ìdùnnú wọn lórí ìdíje ọ̀hún tó wáyé. inú mi dùn dáadáa parce que mo rí ìfọ̀lẹ́ joueur wọn náà wọn kò gbára lẹ́sẹ̀ jù wọn kò máa ṣe ìṣe brutal rí ìfọ̀lẹ́ wọ́n mérité coupe náà yẹn Ìsàbà nítorí wọ́n gbá bọ́ọ̀lù maintenant kò sí occasion tí wọ́n raté occasion púpọ̀ àwọn etí bí ọtọ gbé coupe náà àwọn náà wọ́n trahi équipe yẹn bá pàdé professionnel wọ́n pọ̀ náà ìdí sí ìgbọ́sì jẹ́ arrondissement kankan ló díje lọ́dọ̀ ẹ̀ wá líbi ìgbà yín lọ fẹ́ tán akọ́tọ̀ lè sáré ṣe équipe fọlẹ́ équipe Benin donc équipe arrondissement équipe village ló pàdé wọn donc ibi yẹn bá adé yẹn agbọ́dọ̀ yìn wọn agbọ́dọ̀ rí ìfọlẹ́ wọn ṣiṣẹ́ donc lọ́ba ti dìgbà mìíràn àtọ̀ mọ́pá tó fẹ́ tó sí àmọ́pá fẹ́ tó sí nítorí kò sí équipe kékeré ni wọ́n bá pàdé ẹ bá wo équipe wọn yóò kó ní Nàìjíríà ká pàdé wọn nísìn professionnel pọ̀ náà donc pé wọ́n sì ti pọ̀ náà tó yẹn náà pàápàá àwọn ọmọ tiwa náà wọn kò kẹ́ rẹ̀ gbogbo yín yóò sì ń gbọ́ wa lọ́gbọ́dọ̀ mọ̀ pé wọ́n gbìyànjú jẹ́ ká gbọ́wọ́ gùn sókè fún wọn mo kí wọn. alága ìjọba ìbílẹ̀ ti ìlú Ìpòbẹ́ olóyè Dínà Simon Adébáyọ̀ kò ṣàìsọgbọ́n tiẹ̀ náà gẹ́gẹ́ bí alága tí ó nífẹ̀ẹ́ sí eré ìdárayá èyí tó wáyé tó sì fi àtìlẹ́yìn tí SCB Lafarge ìyẹn iléeṣẹ́ tó ń po símẹ́ǹtì ní agbègbè ìlú Ìsàbà bí wọ́n ṣe ṣe pẹ̀lú ètò ọ̀hún tí inú ọ̀hún sì dùn lọ́pọ̀lọpọ̀. inú ìwádìí ọ̀yọ́ wá sì kún ibẹ̀ náà là ń gbà ká ń dúpẹ́ pàtàkì lọ fún àwọn yóò gbé ètò náà kalẹ̀ ìyá wa ń ṣe àtìlẹ́yìn fún mo sì dúpẹ́ lọ fún àwọn yóò ṣàtìlẹ́yìn fún wa bẹ̀rẹ̀ láti iléeṣẹ́ SCB Lafarge yé wọ́n ń ṣe àtìlẹ́yìn fún wa ní gbogbo náà yé ń ṣe símọ̀ wọ́n ń ṣe àtìlẹ́yìn fún wa gbogbo ìgbà yàrá bá ké sí wọn wọ́n ń dá wa lóhùn àwọn náà kò pé Lincoln àmọ́ pé wọ́n débí ìwé wọn rí ó dá mi lójú fọ̀lẹ́ náà yé ń bọ̀ lágbára Ọlọ́run àtọ́ṣe jù wọ́n ẹ̀ lọ mo sì gbà bí ká dúpẹ́ lọ fún gbogbo àwọn yóò ṣàtìlẹ́yìn fún bẹ̀rẹ̀ lẹ́rìí dèpítẹ́ ìwà o àti suppléant wọn àti gbogbo àwọn yóò ṣàtìlẹ́yìn mẹ́ mo dúpẹ́ pàtàkì lọ́wọ́ ẹ̀gbọ́n ìwà pàtàkì ìyá ń pèlí Kífúlì Àdó yé wọ́n ń ṣe àtìlẹ́yìn fún championnat náà gbogbo ọdún ni wọ́n ń ṣàtìlẹ́yìn wọn kò yí padà àdúpẹ́ lọ fún wọn ká sì ń bẹ àwọn yòókù náà fọ̀lẹ́ ká ṣàtìlẹ́yìn fún àwọn ọ̀dọ́ ìwà wọn mo wá gbà bí ká ń tọ́ lọ fún Lafarge mo ti ń bá wọn sọ fọ̀lẹ́ èkìpì wa GSP pé ó ṣẹ̀yìn wa lọ́jẹ́ ní Ìpòbẹ́ líbi fún Lafarge kò dìde nítorí ìjọba ìtaná gbé ètò kalẹ̀ fọ̀lẹ́ àwọn ilé iṣẹ́ wọn lè wọ̀ lẹ́yìn fún èkìpì kan
àti ń gbégbèsè mo sì mọ̀ kálí wọn tọ́rí bí lónìí ọ̀mùlẹ̀ ìgbésẹ̀ yẹn ń gbé náà á ti ti parí lè jẹ́ spèkà ọ̀rẹ́ igi gbòǹgbò lẹ́yìn ògbà ẹ ṣeun. bíbà làwọn èrò wá síbi ìdíje ọ̀hún léyìí tó fi hàn pé àwọn èèyàn fẹ́ràn bọ́ọ̀lù àfẹsẹ̀gbá níparí ohun gbogbo àsomọ́ ọ̀gá àgbà tó ń darí ọ̀rọ̀ eré ìdárayá nípìnlẹ̀ yìí arákùnrin Jamal Isa ẹgbẹ́láyé ọ̀rọ̀ tí wọ́n ṣe lẹ́nu ọ̀pá gbóngbóng wa. ṣé bẹ́ẹ̀ rí i pé rí ìhun ya ń pè yí ìbànú àfẹsẹ̀gbá kò jí ti tó nìkan tí gbogbo òlu ni ń yọ fàyà fún gbogbo òlu bí ènìyàn gbogbo wa kọ̀ṣọ́ náà lájẹ́ àwa ọ̀dọ́ kan mú wọn sí kọ́lọ́wọ́n sì fún wa ṣe. ìdíje tí ọ̀gbẹ́ni Adesina Ridọ tí ó jẹ́ adarí ẹ̀ ètò ọ̀gbẹ́ni Faisal Musiliu Ebo tí ń ṣe akọ̀wé àti àwọn tí wọ́n jẹ́ akẹgbẹ́ wọn ni wọ́n ti fi ìrètí sí ọdún tó ń bọ̀ tí ìdíje ọ̀hún yóò tún gbéra sọ ní àkọ̀tun. Kàásùmù Ìṣọ̀lá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV. Abudu Ọláníjà ló gba àwòrán àti ohùn sílẹ̀. Ọ̀sọ́lọ̀ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.